káwọn padà sórí ètò Miliki Express gbogbo ọjọ́ Sunday pẹ̀lú èmi ọmọ yín àbúrò yín Lára Olúbọ̀ náà ní ìyá gbogbo ti ìlú Miliki Express. Ṣé wá rí ṣé rí mo ṣe intro mímọ̀ yẹn torí fún àǹfààní àwọn tí wọ́n ń wo ètò yìí for the first time tó ń tètè tan tẹlifíṣàn wọn nígbà tí mo ṣe intro mímọ̀ lẹ́ẹ̀kan. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, I am so happy. Inú mi dùn, ayọ̀ mi kún nítorí wípé láti ọjọ́ yìí mo ti ń fa sísá yìí káì ẹ ní àìdí àṣẹ tí mo ṣe. Mo fa àwọn tó gẹ́ pé mo fa ẹsẹ̀, mo fa ọwọ́, mo fa etí, mo fojú, kò síbi tí mi fà lára wọn. Ọlọ́run ló ní kọ́ máa pìsìsì mọ́ mi lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ jọ̀ọ́ ẹ ṣe mọ̀ pé èèyàn tó bá súnmọ́ yàn ló máa ń mọ iye èèyàn. Èmi súnmọ́ wọn, mo mọ iye wọn. Mo sọ pé àfi láà kan wá sórí Orísun. Ẹ̀yin tẹ̀mí nínú ilé, àlejò mi, olówó orí mi, sweetheart mi, sugar bonbon mi, love of my life, you know, honey pie mi, I don't know, Ayaba Adeola Abimbola Ogunsanya. Ẹ̀rí náà ni. Bàbá mi káwọn ara lé. Ẹ kú dédé wòye ẹ̀yin ará lé wa. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Mo kí everybody. Ẹ ṣé gan. Ẹ̀yin mẹ́nu gún. Ẹ̀rí náà ni ẹ̀rí òjọ̀kọ́ náà. Ló bá fi ń pa Bímbọ́ fún náà ni. Sísà mi, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú ẹ ṣé gan. Àlàáfíà. Gbogbo ẹ̀yin brothers ẹ̀ ń gbogbo wọ́n ti lọ́kọ ilé ọkọ lọ́wọ́ o. Ilé ọkọ lọ́wọ́ ẹ má pè mí lẹ́yìn ìsìn pé Lára Olúbọ̀ sísà yẹn rọ́ ilé ọkọ lọ́wọ́. Sísà mi, báwo ni orin kíkọ? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Actually, a ti bẹ̀rẹ̀ orin náà láti kékeré. Láti church, choir, kankan. Gbogbo tí calling yẹn wá, nígbà yẹn ni mo fi meet ọkọ mi. A ṣe ń bára wa ṣeré lọ́nà báyìí. Òun ló wá ṣáàṣù jẹ́ kó yé mi pé you can do this thing, why not? Let's go for it. So, mo ṣáà praise and then kí n continue. Bọ́rọ̀ orin ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Acting kọ́, because gbogbo ẹran lé àwọn nǹkan tí mi sọ fún yín lẹ́ẹ̀kan nìyẹn. Wọ́n kọrin, wọ́n act, she's a business woman. Bí ìmọ̀ nǹkan yẹn tí Sister Adeola ò lè ṣe, ọ̀rọ̀ wọn ti sún mi, ọ̀rọ̀ yóò dẹ̀ ní sún mi pẹ̀lú láti Èdùmàrè. Kò sí nǹkan yẹn wá pé mi ì rí náà nínú dictionary wọ́n rí. Yes, Sister Adeola, can you supply this? Yes. Sister Adeola, can you sew this clothes? Yes. Sister Adeola, can you this? Go on. Okay. Báwo ni eré orí ìtàgé náà? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Eré orí ìtàgé bẹ̀rẹ̀ ní ọdún 2000 and I think no, not 2000, sorry. That should be around 98. Yeah, 98 ló bẹ̀rẹ̀. A máa ń ṣe group ní ibi tí mo dàgbà sí. A máa ń ṣe stage play káàkiri. So from there ni mo find out nípa industry gbà yẹn. Echoes, Winnies, nǹkan láti máa ń lọ fún audition nígbà yẹn. Díẹ̀díẹ̀ mo ṣáà wo àwọn Yorùbá náà. As at 2001 mo ṣe Equida tí mo ṣe ìyàwó ọmọ ọlẹ́ṣọ̀ nígbà yẹn nínú Equida. So from there lọ máa ń bá wọn Wálé Adénúgà náà ṣeré. From there náà ni mo ti pàdé Abimbola Ogunsanya. Ẹ sọ pé sweetheart ni ara mi gbàgbé ìgbà ọ̀gá mi lè dárúkọ mọ́ lórí o. Ọkọ mi olówó orí mi. Ṣẹ́rí ẹ̀yin náà mọ̀ ẹ pọ̀ pípọ́ Ọlọ́run jẹ́ kí ní wàhálà lọ́wọ́ ẹ̀yin náà mọ̀. Ṣé ká tó tẹ̀síwájú gbogbo alámọ̀ pọ̀kọ̀ wa ládé orí wa? Àwọn Ọlọ́run fi ṣe orí. Ẹ kó bá mi ṣe nǹkan kan. Fọkọ yín náà. Bẹ́ẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ sórí. Tó ọ̀gbọ́rí. Ẹ wá kọ́ lórin káwọn alẹ́ mọ̀ pé yes gospel àti ìjọba tó wà lórí ìjókòó pé mo mọ iye èèyàn tí mo gbé wá sórí ìjókòó. Mo mọ ìrẹ́ o Abimbola, mo mọ ìrẹ́ o. Káì. Mo mọ ìrẹ́ o ọmọ Ogunsanya, mo mọ ìrẹ́ o. O ṣé adé orí mi, o ní ṣíbọ́. O ṣé adé orí mi, o ní ṣìṣe.